Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé tí ó máa mú wá fún yín reality ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ni a máa mú wá fún yín lórí ìkànnì wa. Ọ̀rọ̀ arábìnrin kan ni a tún mú wá fún yín. Bilikisu Adeogun ni orúkọ ẹ̀. Wọ́n ní ó gbé 13 million naira Salo, owó àjọ tí wọ́n dá sí lọ́wọ́. A kí Mr. Fasunle Makinde, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kú àgbálẹ̀ àwọn tí wọn ò ní agbára. So ẹ̀yin tẹ́ jẹ́ fi wá sí wa, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ ni a mú wá fún yín yìí. Ọ̀rọ̀ la mú wá fún yín yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa farabalẹ̀ kẹ́ bá wa wo fídíò yìí láti ìṣẹ̀bẹ̀rẹ̀. Kẹ́ gbọ́ bí iṣu ṣe kún tọ́bẹ̀ ṣe pa. Bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ láti ìṣẹ̀bẹ̀rẹ̀. Because ẹ mọ̀ nílẹ̀ ayé àwọn èèyàn kan wá jáde síta àwọn èèyàn kan máa sọ̀rọ̀ wípé kí làwọn náà wò tó ṣe gbé adúrú owó tó bẹ́yẹn sá lọ. Àjọ ló pa wọ́n pọ̀. So wọ́n ń dájọ́, wọ́n dẹ̀ ní ó tún mú onídùúró wá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé most of àwọn tá máa ń dájọ́ Nàìjíríà ń gbà mí àkínmọ́lé àkínmọ́nà àwọn tí a máa ń dájọ́ sí lọ́wọ́. Bẹ́ẹ̀ ni tó kàn jẹ́ pé wọ́n kàn máa pín káàdì, wọ́n máa máàkì káàdì. Àwọn tó bá jẹ́ oníṣòwò most especially nínú ọjà, wọ́n ti mọ nǹkan tí mò ń refer sí. So ọ̀rọ̀ rí lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Mr. Fasunle Makinde àti àwọn tí ìyá yìí tí ó gbé owó wọn sá lọ, because 30 million naira kò kí ń ṣe ọmọdé owó. Bẹ́ẹ̀ ni, so ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa wo fídíò and then ẹ comment. Ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà náà ni wọ́n ń wá. Ibi ò ní pa gbogbo wa ní jẹ gbèsè. Ọlọ́run má dẹ̀ jẹ́ kí a bá olórí burúkú èèyàn ká bá ìdòwò pọ̀. So ẹ ṣe gan ni, ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa wo fídíò. Àwọn olólùfẹ́ Makinde Fasunle tẹ ìjọ olólùfẹ́ mi, kí n sì wọ́n kí gbogbo àwọn ọmọ Nàìjíríà lápapọ̀ àti gbogbo ibi tí fọ́nrán ètò tá à ń ṣe lọ́wọ́ yìí ní ìsìn tó bá gbé dé, mo kí yín o, yálà Nàìjíríà ni àbí lókè òkun. Ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti rí mi, bẹ́ẹ̀ bá ń gbọ́ kíní kan tó kọ̀rọ̀wọ̀ sí, ẹ lè pè mí bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́jẹ́ àjọ wo nǹkan kan lórí ọ̀rọ̀ arábìnrin kan, Bilikisu Adeogun. Bilikisu Adeogun tá a wí, òun ló gbá obìnrin kan l'Abeokuta tó sì gbé owó àjọ 13 million naira tó gbé sá lọ. Bilikisu Adeogun, àmọ́ ọkọ ẹ̀ l'Abeokuta, ọkọ ti yọjú ṣùgbọ́n ọkọ náà lòun ò rí mọ́. Àwọn èèyàn tí wọ́n jọ tó ń gbà tó dé àyè kan, wọ́n ní ó mú obìnrin kan lọ pé ẹjọ́ òun máa ṣe bó ti yẹ kóun ṣe, òun ò ní jẹ́ bó ti gba owó àjọ. Ó gba àwọn owó yẹn àgbà lọ́wọ́ àwọn èèyàn, ó dẹ̀ sá lọ. Àwọn èèyàn ti gbogbo bí tí obìnrin yìí tọ́gbẹ́ ti ń rí owó ṣòwò, tọ́gbẹ́ ti ń rówó ṣeun tó ń ṣe láti fáwọn èèyàn onítọ́rọ̀ oníkọ́bọ̀, wọ́n bá ti dá wọ́n ti jẹ́ kí àwọn èèyàn gbégi lébẹ̀. Obìnrin yìí ò rówó gbà mọ́ òun fi ṣòwò. Obìnrin yìí wá wò pé kí lòun fẹ́ ṣe. Ojoojúmọ́ lobìnrin tá à ń wí ìrònú káàkiri. Ẹ wo ojú Bilikisu Adeogun rèé, ẹ wo ojú ẹ̀ dáadáa. Àbúrò ẹ̀ sí àwọn agbègbè kan lẹ́kọ̀ọ́. Ojú Bilikisu Adeogun rèé o. Gbogbo nọ́mbà tó lò pátá, gbogbo ẹ̀ pátá ló ti pa. Ẹ dákun torí Ọlọ́run, ẹ wojú arábìnrin yìí dáadáa, ẹ wojú ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn fọ́tò tẹ́ ẹ rí yìí, fọ́tò tá a ṣẹ̀ mú tó bẹ́ẹ̀ ti ń fi owó ṣararinde ní o. Owó olówó 13 million naira ní Bilikisu Adeogun ló gbé sá lọ. Orúkọ ọ̀nà túmọ̀ sí Ìyá Àjọkẹ́, Ìyá Àbáàsì. Ìyá Àjọkẹ́, Ìyá Àbáàsì, àbí wọ́n ló ń jẹ́ Àjọkẹ́, ó tún jẹ́ Ìyá Àbáàsì. Madam, n ò fẹ́ kẹ́ fojú wọn hàn fún ìdí kan àbó mi, ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ sókè dáadáa kí àwọn ọmọ àgbáyé gbọ́ báwo ló ṣe ṣẹlẹ̀. Ó wá lùwà ní jìbìtì àjọ oníjọ́ 5 on the 4 May ni mo ti rí ìgbẹ̀yìn. Ó dé lọ́kọ tí ṣàjẹ́ ó bímọ 2 fún, ìkan jẹ́ Àbáàsì, ìkan jẹ́ Jọkẹ́. Bàbá ẹ̀ ń tẹran nílé epo ọjà lẹ́kọ̀ọ́, ń pe bàbá ẹ̀ l'Olúwakẹ́mi bàbá ọjà. Ilé epo ọjà lẹ́kọ̀ọ́. Báwo lọ̀rọ̀ àjọ yìí ṣe bẹ̀rẹ̀? Wọn ò fẹ́ kẹ́ dárúkọ àwọn, ẹ má dárúkọ ọkọ ẹ̀, ẹ má dárúkọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ kankan, òun nìkan ló rọrọ̀ láti ṣe. Ó yá. Ó bẹ̀rẹ̀ láti August last year. Ọkọ ẹ̀ náà dẹ̀ fọwọ́ sí ń bẹ̀ nígbà yẹn. Ìgbà tí Dàrúdàpọ̀ dẹ̀dẹ̀, ó mú ìyàwó ẹnìkan wá dúró, ìyàwó Ifálolú, pé àǹtí mu ni Ràṣídà Fálolú. Mo ń gbọ́.
mo ní ẹ má dárúkọ ẹnìkan. ó mú wá dúró ìgbà tọ́rọ̀ dẹ̀ rí bó ṣe rí tó sá lọ lọ́ndì 1st May àpàdé àrí adìẹ lọ gbé yẹn gbogbo gbìyànjú ìyẹn náà jọ gbélé ni láti sisi láti gbẹ̀yẹ láti rí mọ́ o gbogbo gbìyànjú wọ́n ní ká wà lọ ọgọ́mù wọ́n ní bẹ́ẹ̀ ló ti ń tàgbo wọ́n ní ká wà lọ ẹgbẹ́dá gbogbo gbìyànjú mi padà rí Bilikisu Adeogun ìyá àbáàsì ìyá Àjọkẹ́ o. kí lẹ wá sọ pé àwọn tẹ́yìn náà ń gbowó lọ́wọ́ wọn kí lẹ náà ń fojú yín rí báyìí. owó cooperative ni oṣù ọlálẹ́ ń tọ́sí ni ìṣe náà ń dààmú mi tọ́ọ̀sẹ̀ tó lọ ìlàtúnṣe mítìnì o. owó cooperative ni. bẹ́ẹ̀ ni wọ́n ń dà yín láàmú. bẹ́ẹ̀ ni o kí wàá lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣe. kọ́ bá mi wá Bilikisu Adeogun jáde kó wá sanwó olówó o. kọ́ bá yín wá jáde. kọ́ bá mi wá jáde kó wá sanwó olówó o. tó lẹ ti gbọ́ yìí o Bilikisu Adeogun òun lẹ ti rójú ẹnu fọ́nrán tẹ́ rí ẹ dápẹ́ ní bàbá rí arábìnrin yìí ẹ bá sọ fún àwọn agbófinró ẹ wojú arábìnrin yìí dáadáa gbogbo bí tẹ́ ẹ bá gbé ti rí ẹ̀yin ẹ̀kọ́ ẹ bá wa arrest ẹ rí nọ́mbà kan lójú fọ́nrán àkásílẹ̀ tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ wá pe nọ́mbà yẹn bẹ́ẹ̀ bá ti pè é á júwe àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ tòsí kẹ́ bá wa mú lọ bẹ̀ ojú ẹ̀ lẹ́ ń wò yìí o ó ti gbówó lówó lọ o ẹ̀yin náà ẹ máa bá a ṣí ẹ̀ kẹ́ máa bá a pín káàkiri 13 million naira owó àjọ ọjọ́ márùn-ún òun lóbìnrin yìí ti gbé lọ 13 million naira ẹni bá rí ẹ dákun torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ẹ ràn wá lọ́wọ́ torí Ọlọ́run bá kẹ́ máa bá a fi nọ́mbà tẹ́ bá ti rí lójú òpó yìí ẹ dákun torí Ọlọ́run ẹ pè á júwe àdúgbò tẹ́ bá gbé wà á wá júwe àgọ́ ọlọ́pàá tẹ́ bá máa mú lọ àbí ká ti mú lọ àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí gbogbo èèyàn tó bá bá a mọ bá a ṣe lè lóbìnrin yìí ẹ̀bùn wà fún o ẹ̀bùn wà fún wọ́n fún ẹlẹ́gbàá kì í jẹ́ gbà oníyì ṣùgbọ́n ẹ̀bùn tó jọjú ńlá fún ẹni tó bá jẹ́ káàrí obìnrin yìí ẹ dákun torí Ọlọ́run bá ẹ ṣeun ẹ máa bá a pín káàkiri thank you. Lovers all over the world ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ yẹn gbogbo bó ṣe ṣẹlẹ̀ náà ni àwọn tí wọ́n ní ọ̀rọ̀ ni wọ́n ti ṣàlàyé fún gbogbo àwọn ọmọ Nàìjíríà kọ́lọ́hún ṣàánú wa ni ìwà ìbàjẹ́ láwùjọ kọ́lọ́hún bá dẹ́kun ẹ̀ nígbà tí àwọn tán jẹ́ olórí wa gan tó jẹ́ pé ọwọ́ wọn ò mọ́ because gbogbo alárí nǹkan tó ń ṣẹlẹ̀ bíi kéèyàn ó máa kó 80 billion naira jẹ kó máa kó 20 billion naira jẹ kó máa kó 30 billion naira jẹ kó dẹ̀ jẹ́ pé wọn rí nǹkan kan ṣe sí ẹni yẹn so kò sí àwọn gbà táwọn olórí wa náà bá ń dà lóru báwa ni àwọn tán jẹ́ ọmọlẹ́yìn náà bóun náà ṣe ní máa dàlú lóru and then wọ́n ti rọ àwọn tán jẹ́ agbófinró kan jọ kan bá wọn ṣiṣẹ́ tọ́ because ọ̀pọ̀lọpọ̀ orí olórí ni arábìnrin tó gbé 30 million naira lọ yìí ló ti pa lẹ́kún kọ́lọ́ ò ṣàánú wa kọ́lọ́ má jẹ́ kí a bọ́ sí ọwọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fíwáàsì wa nílé tẹ́ ń wò wá Ọlọ́run ní jẹ́ kí a bá olòṣì olórí burúkú dòwò papọ̀ so I really appreciate the support yín so far tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ẹ bá wa subscribe ẹ bá wa like ẹ bá wa comment so and then ẹ̀yin tẹ́ ti jẹ́ fíwáàsì wa náà tẹ́ ti jẹ́ subscriber wa a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o so we love you all thanks for watching.